arábìnrin kan jáde ó wá sọ kùbákùgbé ọ̀rọ̀ sí Alhaji Dr. Oroyomi Hamzat látàrí ọ̀rọ̀ bàbá àti màmá kan tí wọ́n gbẹ́jọ́ wọn wá sórí kọ́kọ́rọ́ alátẹ lórí program Alhaji. Àmọ́ ìdáhùn tí Alhaji tí wọ́n fi fèsì sárábìnrin yìí ó dùn mọ́ mi nínú gan-an ni, torí pé kí ni ẹ̀yin tẹ́ bá farabalẹ̀ wo program yẹn ẹ máa rí i pé ó kù díẹ̀ káàtó fún màmá yẹn. Lótìtọ́ àti lódodo ni màmá yìí àti bàbá ẹ̀ ti jọ ń gbé papọ̀ láti ìgbà tí wọ́n ti jọ ń fẹ́ra wọn tó sì jọ ń ṣe wọléwọ̀de. Tá a bá sì wò ó fún àwọn tó wo fọ́nrán yẹn dáadáa ẹ rí dájúdájú wípé bàbá yẹn gangan ló ralẹ̀ tí màmá kọ́lé sí kó tó di pọ́rọ̀ ìwádìí yẹn po yánrin. Ṣé arábìnrin yẹn ṣó wọ́ ọ̀tí ẹni tó yẹ kó kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sálàájì ṣàkàṣàkà just like that. Àmọ́ onírú àwọn reactions ló ti jáde lọ́lọ́kan òjọ̀kan láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé àwọn nǹkan ń tàbùkù Alhaji bẹ́ẹ̀ sì làwọn nǹkan ń tàbùkù arábìnrin yẹn. Fún ẹ̀yin tó jẹ́ pé tí ì gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yẹn ẹ jẹ́ n kọ́kọ́ gbé fọ́nrán arábìnrin yẹn wọlé ná kẹ́ wá gbọ́ gbogbo àlàyé tó ṣe lórí ọ̀rọ̀ yìí kẹ́ wá gbogbo àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní jù sí Alhaji Dr. Oroyomi Hamzat. Ẹ wò ó ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀ tó rọ̀rọ̀ yìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Kó tó di pé mo gbé yín débẹ̀ yìí Canada bá tẹlifíṣàn lẹ́balẹ̀ sí bàgẹ́ níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tuntun tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ dákun dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell gangan ni wọ́n ń pè é òun ni ó máa ta yín lólobó ní gbogbo tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé láì wá dènà pẹ̀nu ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. And that is on the issue of Mr. and Mrs. Odeyale that Oroyomi Hamzat brought on his program on his radio station Agidigbo. And the manner in which he spoke to that mama, Oroyomi has to apologize. Oh, le ma ba mama sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, Alhaji Oroyomi. Don't disrespect them. Don't disrespect that mama. Because you have a radio station that you're using for content creation. You're a content creator. You are not a court of law. I overheard you. One of my big bro tagged me. I'm still coming to discuss it. Who are you, Oroyomi Hamzat, to say that you are coming to the house of the mama to divide it and give Baba his portion? Go and try it. If Fida will not hold you by the jugular. Fida Lama Desielo your state. Go and try it. Go and try it. You are not a court of law. If Baba Odeyale Abiodun feels he's aggrieved and that his wife is not giving him a space in the house she has built or he has a part payment in that building, let him proceed to the court. There's a process in doing things. Oroyomi Hamzat. I see a lot of programming. People will bring their lives. You'll be saying, yeah, we are coming. Who are you to say you are coming? You have no backing of the law. If somebody brings their issue to your program and the other party says, I'm not coming, they are not coming. They are not obliged to come. Nobody is obliged to come on your program. Nobody is obliged to go on Embelembe. You are content creator. You cannot use people to create content, make money off them, and still insult their sensibilities. If a woman feels a man had wronged her while they were younger, in their marital days, and she decides to take revenge in old age, that's her prerogative. You are not the one that will teach her. Because you will not castigate the man of misbehavior. You did not. So a woman should suffer in her younger days and still take the rubbish of the man in her older days to nurse him? No way. No way. Oroyomi Hamzat, you are not a court of law. Please go and tell him. You have no right whatsoever to say that you are coming to divide us. As who? As who is Oroyomi Hamzat? Abowe man yo yan lẹ́nu ni o. Abowe abeko agba. O man yo yan lẹ́nu ni o, Oroyomi Hamzat. As who? Mama built her house. She's firm. Ijesha oburu and so. And so? Kí baba náà wùwà dáadáa. Káwọn younger people náà kí wọ́n wùwà dáadáa. You can't force her to accommodate him in her house. If he feels he has a part in that house, let him go to court. Let him go to court. Let him get a lawyer.
a good lawyer to defend him. Learn how to get a good lawyer. But that you will go there, Oroyomi, that is trespassing. It is a criminal offense. If you enter that premises without the permission of that woman, that is trespassing on Oroyomi Hamzat, and that is a criminal offense. What's your business? See, when he was talking to that mama, surely buy yes or Oroyomi Hamzat. Can you speak to your mother like that? If you want one now, if you want one, what nonsense! What nonsense! That mama and Baba, I saw people castigating her. And even women were castigating her. On their behalf. What's your business? Not the kind of matters you'll be bringing on program. You can be bringing young people to ridicule them. Their program is more or less a ridicule program for most people. Yes, you can use young people as your entertainment. It is their prerogative. But to bring elderly people, and you do that, in fact, their children are meant to sue you. Because you took advantage of their old age. See the way you spoke to that mama? I've seen you speak to some elderly people. I'm like, okay, fine. Your program is merely entertaining. It adds no value whatsoever to the society. Your program is entertaining. Pure entertainment is what your program is. You're not a court of law. You can't be saying, who are you? Go to that mama's house. Who are you? And please, if you have that mama's contact, please help me reach out to that mama. I want to speak to her. And we'll take the matter out from there. Who are you? Who are you, Oroyomi Hamzat? To be saying, we will go there, we will divide us. Which house? Not calling in. Who are you? Say you go and divide us, you give Baba his own. Baba, when Baba was carrying all the girls in the whole world, why didn't he save money to build Ojulekan for himself? Adagbi Adafa. Yeah, you wash it on. You wash it around. Why did Mama punish him then? Yes, we can file a complaint to NBC. Yes. You can't be ridiculing old people, elderly people on your platform. Thank you, Prince Tayo. We can file a complaint to NBC. We'll take it up with him. Go to that mama's house. Maybe that's what they told you to be doing. To be harassing and embarrassing elderly people on your program. I'll send it to you, Buki. I'll send you the link. Mama Ati Baba, you cannot swap up. My Baba has to live in the house. Who are you to say that? You're not a court of law. If Baba feels aggrieved, let Baba go to court. And if he cannot go to court, let their children intervene. And if their children can intervene, let one of his family members take him in. You now come on air, I'm saying, can you speak to your mother like that? On TV. You're saying, your mother, you do, thank God for your mother, we thank God for your mom. We thank God for your mom. If your mom was able to take whatever your mom was able to take from your dad, that is your mother's prerogative. And this is another person's mother's prerogative. She can do as she likes. So far, it's not a crime. What crime has she committed? What crime has that woman committed? You think it's an arranged program? Somebody said they think it's an arranged. I doubt it's an arranged program because nobody brings themselves up for such ridicule. That's elder abuse. What you did on your man and that is elder abuse. If you want to be intervening in elderly people's matters, you must do it without taking sides. And if they say we're not taking your advice, you can only advise them, Oroyomi. You can only advise them. You cannot give a verdict. You cannot give a verdict. You can only advise them. And if they say, Allah, fair advice here, Kokonodo. Exactly, sir. Kokonodo, come and take advice. It's not by force. The only ones I usually agree with you is the ones that, okay, criminal offense, I say, I'm handing over for police. Yes. But the ones that are civil matters, you cannot. That mama that's the Towu Okuokwe, Toshekini, it's not your business. It's a family matter. Let them go to the police and go and sort it out. How can you be intervening in people's family matters? How are you different from pastors who want to take charge of other people's families? You're a content creator as far as I'm concerned. People that bring, even the people that are young people that bring their lives on your program are not obliged. So, if they tell you that, I know Oroyomi, what's the program? Yes, I'm going to fetch it. Labi ofin. It's nothing but Oroyomi. What's the Exactly. Prince Tayo said, Adetayo said, a radio station can only play the role of a traditional ombudsman, but the host cannot constitute himself into a court as Guy does. Let's even look at the NBC. Yes, let's look at NBC. We probably need to report him to NBC. I was disinterested too because he was talking to me in a very rude manner.
What kind of nonsense is that? Because you are who? Because you are who? Because you are who? Mama said I said I don't want to accommodate this guy. Go for accommodate any here. Baba Shanjori lo, that joy. One day pada oni ko gba sile for what? For what? Ibi ton lo yen se ko si le nbe ni. Níbi tí bàbá lọ yẹn nígbà tí wọ́n jayé wọn ṣé àwọn yẹn ò ní ilé tí wọ́n lè dé sí. Wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọ̀dẹ̀ jẹ́ wọ́n ní kẹ́nìkan wọ́n gbà sílé. No, even his children did not support him, as you heard. You want the children to support him because he's their father. No, remember that you are not a court of law. And please, I'm looking for that mama's contact. I'm looking for it. And if you're a lawyer, Auntie Toyin, iṣẹ́ ti délé bàtà fẹ́ ṣe báyìí. Auntie Toyin, I'm going to support Auntie Toyin. She's the one that does this kind of cases, and I'm going to support Auntie Toyin in this. Or Auntie Toyin is going to support me in this. We are ready. We are ready. We are fully ready. We are fully ready. You can't bring people, rubbish them, disrepute them, tarnish their image on your program, speak to them, break down their self-confidence, and throw them away and make money off them through views. Is your station not making money through views on social media and even through views on the waves? Do you have a consent form that is signed before they proceed on any of the programs you do? Until one person uses your station to Joffin, do you have a consent form? All the past people that attended your program are signed. Even when they signed the consent form, did you tell them that you will bring their image into disrepute? Did you? Okay. I doubt if your lawyer tells you the truth, because I know you have a lawyer. But I doubt if your lawyer tells you the truth. That he is not a court of law. He is a content creator. Content creator, Oroyomi, and he cannot be bringing our agbalagba of our society. If you're a young person and you came on live to come and say your story, when I mean agbalagba, 60 and above, sorry, program, that's my rojo, exploiting their situation and still insulting them. Elder abuse not you. And there's something called national citizens. Where's gerontologist? She's the one in charge of that kind of thing. She's the one that is attached to the national citizens. We will speak to her on that. You can't be doing that to elderly people. You cannot. You don't know their history. Whatever story that they have told, that's a business. The best you can tell them is, pacify them. Not that you will take sides on people that you don't know, people that are not your family members. You won't take sides. And you will not bring them to distract. And you will not force anybody to live in anybody's house. Oroyomi, you are not a court of law. You cannot sit down and pontificate on matters that you are not trained to pontificate on. That itself is a crime. Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi abẹ́ rí àwọn ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu arábìnrin yìí sí Alhaji Oroyomi kí la gbé kí la jù nítorí Ọlọ́run ṣé wọn kì í dá sọ̀rọ̀ làlájì dá sọ̀rọ̀ yẹn ni tẹ́ bá sì wo bọ́rọ̀ yẹn ṣe jẹ́ gan pàtó Alhaji ò lẹ́bi kankan lọ́rùn àbí bò lẹ́yìn èèyàn wa bò lẹ́ ṣe rọ́rọ̀ yìí sí ẹ dákun dábọ̀ ẹ ń bá mi comment sísàlẹ̀ fọ́nrán yìí kẹ́ máa bá mi like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n tó ráwọn Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíì ọ̀tọ̀ ní agbọn táwọn kan fi ń wò ó bẹ́ẹ̀ sì ń tẹ́ bá tún wò ó lápá abòmíì ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó rí bákan bákan kí ni nǹkan tẹ́yìn gangan lérò lórí fọ́nrán ilé ìtẹ́ ẹ̀ṣẹ̀ wò tán ẹ̀ torí mo fẹ́ gbé response Alhaji Dr. Oroyomi Hamzat wọlé torí Alhaji náà sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́ kí arábìnrin yẹn wọ́n jẹ́ kó mọ̀ wípé àwọn ò kì í ṣe content creator torí arábìnrin yẹn ó bẹ̀rẹ̀ sí ní emphasize pé content creator làlájì pé radio station lásánlàsán ni wọ́n ní pé ta ló fún wọn ní right pé ṣé radio station wọn ṣó jẹ́ kóòtù ni àbí ẹ̀ǹbẹ̀lẹ̀ǹbẹ̀ ṣó jẹ́ kóòtù ni ẹ wò ó ẹ jẹ́ sáré gbé fọ́nrán ìwọlé kẹ́yìn fúnra yín kẹ́ wá gbọ́ bó ti ṣe ṣẹlẹ̀ gangan ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. ìyá tí ó wá sórí ètò yìí àwọn obìnrin kan tó lọ ń dábì rẹ̀ tí àwọn náà rò pé tó bá dọjọ́ alẹ́ ọkọ àwọn ó jìyà lọ́dọ̀ àwọn wọ́n ti ń jáde wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní àkíní kan bóyá áàfù ni wọ́n wò ìyá níwẹ̀ ṣebí ọ̀rọ̀ yẹn ẹ gbọ́ ó dẹ̀ yín dáadáa. ó yé mi kọ wẹ̀yìn ni tó bá ṣe pé ògbé rẹ̀ bá wẹ̀yìn yóò máa ti ń bẹ lẹ́yìn ọba kọ ọba bò ẹ̀ṣẹ̀ ìgbé. bàbá kú nìsín ṣé báàmà náà ní ẹnilé ọkọ tó lé tírè sábẹ́ gádà ẹbí náà ló bí ẹ fún. ẹ tó tiẹ̀ wá jọ mí lójú ni pé
ọkùnrin yẹn ò fẹ́ ìyàwó mi. Kò sí kọ́ mọ́ gbàláǹgbà. Kò sí ó sì láǹfààní nígbà tí ń gbá láǹgbà ìgbà náà ó lè ti fẹ́ ẹlòmíì tó jẹ́ pé ìṣòro léhùn bóyá àwọn ò gbéra wọn lọ kóòtù wọn yanjú ẹ̀ ni bóyá àwọn ò ti jọ pín látìgbà náà tó bá fẹ́ lómi tí wọ́n ti jọ dàrú látìgbà náà. Torí pé ìsìn kọ́ ni bàbá yìí ó tó mọ̀ kílèmù lé tó bá yẹ kó fẹ́ lómi. Ètè mi ń sọ náà nù pé ìyàwó ni kò yẹ kó ṣe bẹ́ẹ̀. Wọ́n ẹ wá jọ dàgbà 76 80 kí ló kù téèyàn tó ń wò nú ayé. Ọlọ́run fẹ́ràn àwọn ni. Ṣé wọ́n rọ́ ọmọ 50 ọdún ọmọ láyọ̀ ni. Ẹ tó wá jẹ́ obìnrin nínú àwọn ọmọ ìyá yẹn tí bàbá rẹ̀ lọ wá ṣe òun wá ń bá ìyá yẹn jà pé ìyá àwọn fóògùn gba ilé ó lé bàbá àwọn dànù pé ilé yẹn ilé bàbá àwọn ni ìní ìyá fi bínú lé ọmọ yẹn kó nílé pé wọn gbọ́dọ̀ rí nílé mọ́. Èyí tó jẹ́ ọkùnrin tó jẹ́ àkọ́bí tí ìyá ní ká pè fúnra ìyá nìyá sọ̀rọ̀ bíi pé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ládùúgbò àwọn rí tí wọ́n ń wọ́ ọmọ kan tí bàbá ní kí wọ́n lọ mú àkọ́bí nǹkan lọ mú dáadáa kó ọmọ ibi tó máa ń lọ. So gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn sì wà ní ẹ̀mí ọmọ tó jẹ́ àkọ́bí ọkùnrin yẹn ó sì wà lẹ́mí ìyá yẹn náà tí wọ́n ní ká pe ọmọ àkọ́bí yẹn. Now káwádé gbogbo ẹ̀ ládé ẹ já gbà pé máa yẹn kó obìnrin nígbà tó wà ní kékeré nígbà tó ń ṣe kínní báwo ló ṣe kó obìnrin tó wá bẹ̀rù ìyàwó yẹn débi pé kò wá rí kankan fún lóyún nú àwọn obìnrin tó kó òun débi pé wọ́n wà yóò di méjì láti gba ìwé bàbá tó lè sáré sọ̀tún sáré sósì. Ẹlẹ́ẹ̀kejì bàbá yìí ó lóun àtìyá yìí làwọn jọ lọ sí Sókótó kí lé táwọn ń gbé lọ àti dúkìá àwọn tó jóná tán ó tó padà wá sí Ìbàdàn ó tó wá mọ gbé Ìbàdàn ṣùgbọ́n ìyá yẹn sọ fún wa pé kò jẹ́ kó wọ́n tẹ̀lé òun lọ ni kó tó di pé bàbá yẹn sọ lójú ìyá yẹn tó náà lè jiyàn ẹ mọ́ mú sọ́wọ́ o. Ìyá àti wá bí ẹ̀ẹ̀mejì tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ṣé àmọ̀ pé lórí ilé yẹn náà ló ti ní pírọ́blẹ́mù o lórí ilé tá à ń sọ ìgẹ̀gẹ̀ ọkùnrin kan bẹ ládùúgbò wọn tó ń fún ìyá yìí ní pírọ́blẹ́mù lórí ilé yẹn. Bẹ́ẹ̀ ni tí jẹ́ pé bóyá ọ̀nà ọgbà bíi kíní kan ṣe bíi lórí ilé yẹn tí wàhálà ti wà ń bẹ̀. Now ẹ wá já gbà pé ìyá yìí lọ́ọ́ ti ẹ̀kọ́ léhùn ṣùgbọ́n for the singular reason wípé even when he has that money bàbá yẹn gbà tó ní owó tó dẹ̀ wà lópè pé ó kọ̀ láti fẹ́ ìyàwó lé ó kọ̀ láti wá orogún fún ó kọ̀ láti fún ní wàhálà bí ṣe é wulẹ̀ ọmọ. Bó tiẹ̀ fún náà aláàárọ̀ ló lálẹ́. Ẹ máa gbọ́ olólùkọ́ ẹ máa gbọ́ torí pé etí ẹ̀yin àwọn obìnrin máa ń wò bíi pé kírímínà ni wá tá a bá fẹ́ yàwó lé wọn àbí wọ́n rí ọkùnrin pẹ̀lú wa. I want to say this tonight. Ẹ̀yin obìnrin ẹ má máa wo àwọn ọkùnrin tẹ́ ẹ bá rí pé wọ́n fẹ́ yàwó lé yín bíi criminal. Ṣé rí àwọn obìnrin kan bẹ tó yẹ pé kò sọgbọ́n tẹ́ ẹ lè dá tó wáyé pé sì kejì ẹ̀ ní sì kínní tó wáyé pé sì kínní ẹ̀ ní sì kejì. Àwọn tá a kọ kádàrá pé wọn ó ṣe kejì tí wọ́n ta púpà wọn ó ṣe kínní wọn ò padà ṣe kínní bẹ́ẹ̀ ni wọn ò ṣe kejì wọ́n ń ṣe láàrin ara wọn lọ́dọ̀ ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ sì ti kábàámọ̀ ìgbésẹ̀ tó gbé ńgbà tó wà léwe nítorí pé kò gba kádàrá ṣùgbọ́n gbà tó dàgbà tán kò lè sọ bámọ̀ yẹn ṣe tó fún àwọn tó súnmọ́. Now káwá gbà pé ìyá yẹn lọ kọ́lé bàbá yìí ò ní nǹkan kan bẹ̀ láti fún ní yàrá ẹyọ kan má fún lóúnjẹ o má fún láṣọ o má fún ní nǹkan kan o fún ní yàrá ẹyọ kan kó tiẹ̀ mọ́ sùn tá mọ́. sóńgá kún yàrá ẹyọ kan. Ó ní yàrá ó lòun ò ní fún. mẹ́ta ò kún yàrá. Pẹ̀lú kọ́ndíṣẹ̀ tí bàbá yẹn wà bí bàbá yẹn ṣe ń bá wa sọ̀rọ̀ rọ́bà ń bẹ lábẹ́ rẹ̀ o wọ́n ti páàsì rọ́bà sílá tí ò lè dátọ̀ mọ́ o ó ń gbé àìsàn káàkiri ó wà nínú ìnira ó sì wò pé ó ti wà nínú ìnira báyìí ìdí tí mo fi wá yin ìyá yìí ni pé mo fẹ́ mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ńlá kan wà tí bàbá yìí ti ṣẹ̀ nígbà tí bàbá yìí wà ń Ṣàngó Òde mi ìwà gbọ́ ẹ̀ṣẹ̀ ńlá kankan ju pé ó ń kó obìnrin lọ ìwọ ń gbé Ìbàdàn ọkọ rẹ̀ ń gbé Sókótó bí obìnrin máa ń ní ìpamọ́ra àìrí ọkùnrin ju
bọ́kùnrin ṣe máa ń ní ìpamọ́ra àìrí obìnrin lọ. Bí Ọlọ́run ṣe dá àwa ọkùnrin, ó dá wa pẹ̀lú omi ara àti iṣan. A wà polygamous in nature. Bí ọkùnrin bá bá obìnrin ní nǹkan pọ̀ tán nísìn láàrin ìṣẹ́jú 10 àbógún ìṣẹ́jú, bí ọkùnrin yẹn bá tún róbìnrin míì ìtí ń jẹ́ èèyàn nínú ara rẹ̀ tí ń jọkùnrin nínú ara rẹ̀ yóò sì tún máa jọkùnrin bíi pé kó tún ṣe. Bẹ́ẹ̀ sì ni obìnrin ara obìnrin ò ní ṣe bẹ́ẹ̀. Àyàfi àwọn ọkùnrin kan tá a dá ní àrà ọ̀tọ̀, tá a dá bí obìnrin tó jẹ́ pé obìnrin ní ọmọ bí wọ́n kí wọ́n tó ṣe wọ́n tí wọ́n ó ṣe. ṣe ká sọlá. Àwọn obìnrin kì í sì tún wá nífẹ̀ẹ́ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀. Tí ọkùnrin yìí bá wá ṣẹ̀ ọ́ ní gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá, nínú analysis bàbá yẹn gbà tó ń rojọ́, obìnrin ló máa sẹ́ndì owó sí, bó sì máa ń náwó òun ti rí pé ìyàwó gidi ni. Tó bá sẹ́ndì owó sí yóò lọ fowó yẹn rajà, gbogbo ọjà àtèrè àtọ́jú owó yóò tún dá lérí iṣẹ́ táwọn ń ṣe. Inú ọkọ ń dùn gbà náà kò mọ̀ pé ó ní plan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe jẹ́ ọba tí kì í sí lẹ́yìn alábòsí, bàbá yìí ò rí ìwé kankan kólẹ̀ wípé òun ló ń nílé. Ó kàn sọ pé ókè tó bá ti jẹ́ kó ti perfect gbogbo òwe o, táwọn bá dé town planning, kódà kẹ́ tó mọ̀ ṣèwé ti kú town planning ò ní kú. Bàbá ní assurance pé tá a bá dé town planning á rí rẹ́kọ̀dù pé orúkọ òun wà ń bẹ̀. Bàbá ò rí ìwé kankan mú wa. Sẹ́yìn wá sẹ́yìn bọ̀ là wá kọjú sí màmá. Ẹ̀yin mú ìwé wá oje. Fúnra màmá ni wọ́n kó ìwé fún wa, tá a sì rí orúkọ bàbá àti màmá nínú orúkọ tí wọ́n fi ralẹ̀. Ó tí a bá wá padà gbójú agan fún màmá lẹ́yìn ìgbà tá a bẹ màmá tán, tẹ bá rẹ́ nìkan tó sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ẹ ti mọ̀ pé kírú ọkọ ẹni bẹ́ẹ̀ ò ṣọ́ra ni tó bá wà ní ọkọ, torí ọba yìí ìwọ náà jẹ́ lọ́jọ́ alẹ́. Tó bá jẹ́ obìnrin ó ti ní plan fún ẹ. Mo sì fẹ́ kẹ́yìn ọkùnrin mọ kinní kan lónìí. Tó bá yẹ pé ìyàwó rẹ ti ká ọ rí pẹ̀lú obìnrin, ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ ni o, tíyàwó rẹ ti banújẹ́ rí nítorí obìnrin tó sì ka ọmọbìnrin o, tó bá jẹ́ pé torí ìyàwó rẹ ń lò fi fẹ́ ẹ mọ́ ní plan B o, tó bá tètè kú yóò fìyà jẹ ọlọ́jọ́ alẹ́ o. Torí mi ò mọ bí wọ́n ṣe máa ronú pé bóyá ọkọ yẹn ní ọ̀kọ̀ọ̀kọ̀ weak àbáwọn làwọn ọ̀kọ̀ọ̀kọ̀ weak, àbọ̀kọ yẹn ní ọ̀kọ̀ọ̀kọ̀ kú àbáwọn làwọn ọ̀kọ̀ọ̀kọ̀ kú. Àmọ́ iye obìnrin tí ọkọ gan tọ́jú ti ń gbé káàkiri lẹ́sìn, kí ló ní tẹ́ máa dì sínú pé tó bá dalẹ̀ fìyà jẹ ọkọ yín. Omi èdúró dalẹ̀ kẹ̀kẹ́ náà ni ó ti mú sọ́nù handbag tàbí sọ́nù pọ́ọ̀sì tí mú lọ. Kí ló dé? Ẹ̀kọ́ wa máa yọjú fẹ́ náà. So tá a bá ti rí ẹnikẹ́ni olókùn tí ó máa bọ̀ nkẹ́. tó bọ́ ta ìyá tó wú òkú ọkọ rẹ̀ tó lọ jù sínú àkìtàn, ìyá kí ni tí ọbọ̀ ta tó ń sọ̀rọ̀ pé ṣé ẹmọ tí bàbá onígbèdé ṣe fún ìyàwó rẹ̀ ni tó fi lọ jòkú rẹ̀ sí orí àkìtàn. Tá a bá rẹ́ni kẹ́ nínú obìnrin tó bọ́ ta tó ń gbè lẹ́yìn ìyá onígbèdé, kọ́kọ́ rẹ̀ ọmọ wípé yóò padà jùwọ́ náà nú àkìtàn bọ́ bá kú. Tá a bá sì tún rí obìnrin kóbìnrin náà tó bọ́ ta tó ń gbè lẹ́yìn irú obìnrin yìí tó fi àjọkọ ẹ̀ tó báyìí, tó náà mọ̀ múra lẹ̀ ní plan B o, torí pé oró ti ń bẹ́nu obìnrin míì kò dáa rárá. Aró obìnrin ló dé tà ń rẹ báyìí, tó bá ṣe tọkùnrin náà ní aṣọ, ṣùgbọ́n ẹjẹ́ á máa dárí jìnra wa, ẹjẹ́ á máa ṣàmójúkú o. Kò bí ó dákun ó sì wẹ̀yìn wò wọ́n rántí pọ̀ bá kọ àbábo ẹ̀ṣá èkú òkè ṣá o. Bẹ́ẹ̀ ni kálukọ́ gbẹ̀san tó bá ṣe. So ìnáni ká mẹ́nu lọ bẹ̀yẹn díẹ̀. Níbo lọ̀rọ̀ yẹn wá dé dúró? Èèyàn kan fún wa ní, wọ́n ti ṣàdéhùn pé àwọn mọ̀ fún bàbá yẹn ní 50,000 lóṣooṣù tí bàbá yóò fi máa jẹun. Ẹ̀yin náà ẹ dàgbà ẹ̀ ní dàgbà ya o, alẹ́ yín ọ̀dà o. Gbogbo ẹ̀yin ọmọ wa ọkùnrin tẹ́ ń fẹ́ yàwó báyìí, ẹ ní kó sọ́wọ́ ọrú obìnrin báyìí o, ẹ ní kó sọ́wọ́ ọrú obìnrin báyìí o. Ọkùnrin lè níwà burúkú tó ń wù, àwọn ọkùnrin níwà burúkú tí wọ́n ń wù gan.
ṣùgbọ́n ká fi ìrànú pé yóò sì jìyà lọ́jọ́ alẹ́ ọkùnrin èsè yẹn ọkùnrin èsè yẹn obìnrin ní máa ń sábà ṣerú yẹn ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń ṣe ẹ ṣọ́ra dẹ́wọ́ ọkùnrin náà nígbà tó bá wà Ṣàngó Òde a ti máa tanra wájú ní Nàìjíríà yìí ọlọ́run ẹ̀wù ogun ni a máa tanra wa gan. kẹlẹ lórí èwo. bó jẹ́ pásítọ̀ bó jẹ́ prophet bó jẹ́ àfáà bó jẹ́ oníṣẹ̀ṣe tó o bá jẹ́ ọkùnrin tẹ́ ẹ bá kó ọkùnrin 10 sílẹ̀ èyí tí ò ní extramarital affairs nínú 10 yẹn bóyá 2 ni ṣé wàá rí 2 ń bóyá akànṣe ẹ́ńjìnì wọn bá a ṣe ṣe ọlọ́run ló ṣe ẹ́ńjìnì wọn bó ṣe ṣe. ẹ káàbọ̀ padà bó lẹ ṣe rí sí ẹ̀yin èèyàn mi ẹ rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó àníri jù báyìí lọ o lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí bó bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà kọ́ tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní o má jẹ́ tí ìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wò ó tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni o tún nu ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan.